Gbàgede Ìmọ̀ TV níbi wọ́n ti ń dábìí ẹnu tí wọ́n ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV láti ń gbóhùn sáfẹ́fẹ́ láti ń dábìí ẹnu tá ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, ọgbọ́n ń bẹ, òye ń bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní Gbàgede Ìmọ̀ TV. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pa kú dédé àsìkò yìí, àsìkò bójú ọjọ́ ti rí ẹdúdú bí ó ló ti rí lọ́dọ̀ tí yín. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbọ́ kutuku tó wù lẹ́nìí tí Gbogbo sì sọ, torí pé ohun tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ti wá tó sọ báyìí nílẹ̀ Kóòtù Òjìrè. Ọmọ Oòduà tẹ̀wọ̀rọ̀, ọmọ Oòduà aládé, ọmọ Kóòtù Òjìrè ń bolẹ̀ wá. Ẹ máa bọ̀ kájọ sòdodo ọ̀rọ̀ fúnra wa. Kí mi náà tó dákọ̀ tèmi, ẹ jẹ́ kí n júbà Elédùmarè, ọba àná, ọba ìní, ọba títí ayé, àrí ìró àlá àjùpọ̀jọ́ ìkúdà, ògbénu wúndé aṣọlá, ògbénu adélébọ̀ tó ń ṣẹwà, kábíyèsí ọlọ́run tó ń gbàdọ̀bálẹ̀ àwọn ọba. Mo júbà gbogbo àwọn ẹ̀mí tọ́lọ́run dá sórílẹ̀ ayé àti gbogbo àwọn irúnmọlẹ̀ tí wọ́n rọ̀ wá látọ̀run. Mo júbà gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá ní gbogbo ìsọ̀rí kádé pẹ́ lórí wọn, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ẹṣin ọba àjòkó pẹ́, ìrùkẹ̀rẹ̀ àdókínní, pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá baba yín. Àṣẹ o. Orúkọ mi ni Ọ̀túnba ńlá Adéyẹmí Ẹ̀dìgàn. Èmi ni gbọ́ba níyì gbogbo ilẹ̀ Ugbo. Wọ́n ń pè mí ní àràbà ńlá ọ̀sán gangan ọba Makin. Tí àwọn òyìnbó dẹ̀ tún máa sọ, wọ́n ní personal, private and confidential secretary to His Imperial Majesty Ọba Dr. Frederick Ẹnití Ọlọ́run dá Ọbátẹrù Akínruntan, Commander of the Order of the Niger, Paramount Ruler and Prescribed Authority Olugbo of Ugboland, Chairman Yoruba Obas Conflicts Resolution Council. Ẹ ṣé olóòtú. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Mo ṣe kábíyèsí fúri adé. Kábíyèsí o. Kára ó le fẹ́yìn àgbà àjòyè lóde Ugbo. Tó nígbà tí ẹ̀ ń bá ọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan, mo gbọ́ ọ̀sán gangan ọba Makin, kùtùkùtù ọba Ugbo. Nígbà tá a bá délé Ẹ̀fẹ̀ tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun, ńlá máa ń gbọ́rú ohùn báyìí. Báwo ni ọ̀rọ̀ Ugbo ṣe ní nǹkan ṣe pẹ̀lú ọ̀sán gangan ọba Makin, kùtùkùtù ọba Ugbo tí wọ́n máa ń sọ nílùú Ilé Ifẹ̀? Kùtùkùtù ọba Ugbo, ọ̀sán gangan ọba Makin, ọba onílé iná, ọba ọlọ́nà ọ̀la, ọba fàrà fọ̀hún, olówó ìtúfẹ̀wá, ọba omíjọba òkè. Ọ̀sán gangan ọba Makin jẹ́ ọmọ bíbí ọ̀ràn Ọ̀fẹ̀. Ta lọ̀ràn Ọ̀fẹ̀? Ọ̀ràn ló nífẹ̀. Ọ̀ràn Ọ̀fẹ̀ ló tẹ̀lé Ẹ̀fẹ̀ dó. Báwo ni ohun táwọn eléyìnbó ń pè ní historical formations of the Yorubas? A ní ohun tí wọ́n á pè lóde òní, wọ́n á ní Ifẹ̀ òdáyé, wọ́n á ní Ifẹ̀ òòyè lágbo, àwọn mìíràn Ifẹ̀ òòyè lágbo. Wọ́n á wá tún wá máa sọ pé bẹ́bẹ́ akànlò bẹ́bẹ́ bó ṣe wà náà nìyẹn, bó dẹ̀ ṣe tún wà kàn. Bó ṣe wà náà, báńkọ́ ló tún wà. Báńkọ́ ló tún wà. Ẹ ṣáà wò. Èyí táwọn òyìnbó ń pè ní Ifẹ̀ before the flood, òun là á pè ní Ifẹ̀ òdáyé. Ṣùgbọ́n according to Professor Akinjogbin,
Nigeria's foremost academic cultural historian of the Yoruba genre that has ever lived. Agbo àgbà ó dẹ̀ wà bẹ́ẹ̀ nífẹ̀ pé Ugbomokun nífẹ̀ tá à ń pè nífẹ̀ lénìí ló ń jẹ́. Ohun tó ń jẹ́ tẹ́lẹ̀ Ugbo òdáyé, Ugbo òòyè, Ugbo òòyè làgbò, òòyè after the flood, Ife of the survivors. Ká tó wá bọ́ sí Ife ọ̀ràn ọ̀fẹ́. Tá lọ́rán ọ̀fẹ́? A lè sọ pa ọmọ láì tí ì sọ nípa bàbá. Tọ́rọ̀sán gangan bá Mákin lẹ béèrè lọ́wọ́ mi. Tá a lọ sọ gangan bá Mákin ọmọ ta ni bàbá ẹ̀. Ọmọ ọ̀ràn ọ̀fẹ́ ni. Ọ̀ràn ọ̀fẹ́ onílé iná. Ọ̀ràn ọ̀fẹ́ onílé orí òkè. Ọ̀kànràn jìgbò ẹbẹ̀rẹ̀ àti ìjẹwé gbégbé. Ó jábọ́ wọn ò lè kó. Ọ̀rá ló nílé, ọ̀rá ló nílẹ̀, ọ̀rá ló lòkè, ọ̀rá ló lóko. Ọ̀ràn ọ̀fẹ́ nù. Ọ̀ràn ọ̀fẹ́ lẹni tí Ọlọ́run kọ́kọ́ dá Elédùmarè sílé ayé tó ń yọ iná lẹ́nu àti wíìlì. Ẹni àkọ́kọ́. Ẹni àkọ́kọ́. Iná lójú iná lẹ́nu. Ọ̀ràn ọ̀fẹ́ dẹ̀ máa jókòó orí òkè ọ̀ra ní ilé ọ̀ràn ọ̀fẹ́. Ọ̀ràn ọ̀fẹ́ á jókòó á pàṣẹ ohun táwọn olóyìnbó ń pè ní thunder á dẹ̀ máa sán àti lightning at will. Ẹ jẹ́ àmú ní bẹ́ẹ̀. Orin kan wà tí a máa kọ nílẹ̀fẹ̀. Ní ọ̀rá ń fẹ́ onílé iná. Yes. Odùduwà bàbá Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ń dá yín dúró bẹ́ẹ̀. Ká tó máa sọ nípa ìtàn, a máa sọ nípa àṣà. Àwa lè yọ ìtàn kúrò nínú spirituality gbogbo ẹ̀dá láyé. Because spirituality wọn is part of bí wọ́n ṣe jẹ́, bí wọ́n ṣe wà láti gba ìṣẹ̀dá ayé dìsìn. Kí ni spirituality àwa Yorùbá? Ifá la fi ń determine ohun gbogbo. Torí pé kí ni Ifá tó ń wò yìí ó predate gbogbo ẹ̀sìn tá à ń pè ní ẹ̀sìn tá à ń gbé lárugẹ ń sìn yìí. Ẹ wá jẹ́ ká ṣe báyìí. Ó ní tí mo fẹ́ yọ ọ́ ń bẹ̀ ọ́. Nínú 250 couples of Ifá ẹ lè bá ọ̀rọ̀ kọ́pẹ́ Odùduwà nínú 256. Pé Odùduwà ò sí nínú. No. So èyí pé ẹnìkan kọrin pé ọ̀ràn ọ̀fẹ́ onílé iná Odùduwà bàbá Yorùbá ẹ separate. There is pre-Odùduwà history. Odùduwà tó dé àwọn ìtàn kan ti wà. Wọ́n ti wà. Ugbo ti wà. Gbogbo wa ti wà. Kódà láti jẹ́ kí ó rọrùn fún àwọn tí kò lóye púpọ̀ nípa ìtàn Yorùbá kí ètò yìí lè yé wọn kó má bàa dàbí pé ohun tó ju òye wọn lọ là ń gbé sílẹ̀. Torí àtọmọdé àtàgbà ló ń wo fídíò yìí. Màá fẹ́ ká bẹ̀rẹ̀ láti bí pé àwọn wo gan ni Yorùbá. Ká wá mú nítorí ọ̀pọ̀lọpọ̀ á wò pé àwọn ìtàn inú Bíbélì ó ń fara pẹ́ ìtàn ti Yorùbá. Nígbà tí ẹ ń sọ̀rọ̀ nípa ìkún omi a sì ti gbọ́ nípa ìkún omi Nóàrí. Ẹ bá wa mú láti lẹ̀ ká wá bẹ̀rẹ̀ sí fọ̀ sí wẹ́wẹ́. Nítòótọ́ ni pé Ugbo tàbí ká ní Ugbomokun láti dálé ayé. Ugbomokun láti ṣẹ̀dá ohun gbogbo. Ibi ojúmọ́ tí ṣe kí ni tó ti tàn wálé ayé. Ká gbogbo lé ayé. Ìyẹn ìlú Ilé Ifẹ̀. Ugbomokun tá à ń pè ní Ifẹ̀ lénìí. Ká tó tún máa wá pè ní Ilé Ifẹ̀ lénìí wọ́n tún nígbà kan tó ń pè ní Ifẹ̀. Torí according to Herodotus tí gbogbo àgbáyé mọ̀ sí father of history, he lived between 484 and 424. Only before the birth of Solomon, 3,000 years, there were 3 great cities in Africa, and one of it was Ife. So, Ugbomokun ti wà tí ọ̀ràn ọ̀fẹ́ ti dá Ifẹ̀ lórí fún. Tó ti jáfẹ̀ sílẹ̀ àwọn ló tẹ Ifẹ̀ dó.
ọ̀rọ̀ tó yẹ ká lò nù. Ọ̀rọ̀ Ifẹ̀ ló nífẹ̀ẹ́. Ló tẹ Ifẹ̀ ló tẹ Ifẹ̀ dó. Àwọn àgbààgbà Ifẹ̀ tó bá jó lóòótọ́ wọ́n á sọ fún yín bẹ́ẹ̀. Now ó ní tẹ́ ẹ sọ ká tó bẹ̀rẹ̀ interview yìí. Ẹni kì í ṣe nípa supremacy. Bẹ́ẹ̀ni. Inú mi dẹ̀ dùn because tí ẹnikẹ́ni bá gbé supremacy wá a máa ṣíwèé kan pé kò sí ọba tó superior tó Olúgbò ọba Mákindé Ọ̀sánwógan. Ṣùgbọ́n antiquity táwọn olóyìnbó ń pè ní antiquity la fẹ́ sọ nípa lénìí pé báwo ni àtètèkọ́ṣe ilẹ̀ Yorùbá àti àtètèkọ́ṣe àwọn ọba báwo ló ṣe jẹ́. Kò dẹ̀ wá sí bí ó ṣe máa yé wa tá a bá máa padà sí wọ́n ń pè nǹkan kan ní corpus oríkì àti cognomen. Then the cosmology, talking about the historical foundations, the peopling of Yoruba. Báwo la ṣe jẹ́, báwo la ṣe ṣẹ̀ wá. Ìpìlẹ̀ ìtẹ̀dó. Ẹ ṣe. Wọ́n lárábà ní bàbá, àràbà ní bàbá. Ẹni tá a bá bá lábà ní bàbá ẹni. Wọ́n ló dífá fáràbà pàtàkì lọ́jọ́ tó fẹ́ lọ jolúwawo lóde ìsálú ayé. Ó dífá fáràbà pàtàkì lọ́jọ́ tí ó fẹ́ lọ jolúwawo lóde ìsálú ọ̀run. Wọ́n ní ta ni bàbá ọmọ ẹ̀rìnwó. Àràbà pàtàkì ni bàbá ọmọ ẹ̀rìnwó. Ẹni tá a bá bá lábà báyìí òun ni bàbá. Odùduwà wọlé orin ìgbani. Ẹ gbàgbé ọ̀rọ̀ pé ẹnìkan rọ̀ wá, ẹnìkan tẹ̀ wá. Thousands of empirical evidences tó Olúgbò sponsor àwọn professors, àwọn tó lọ Portugal lọ, àwọn tó lọ UK lọ, àwọn masters program, àwọn PhD programs, àwọn tó lọ national archive lọ, àwọn tó lọ sí UK oríṣiríṣi láti ṣèwádìí àwọn òyìnbó gan tún mọ̀ jù wá lọ. Nípa ìtàn ayé tí a. Nípa ìtàn ayé tiwa. Ìtàn ìlú wa. Ìtàn ìlú wa, ìtàn Yorùbá yìí. Ó mà ṣe o. So ọ̀rọ̀ pé báwo la ṣe jẹ́ òun lẹ ní kí a mẹ́nubà. Bẹ́ẹ̀ni. Ọjà àkọ́kọ́ ní gbogbo káàárọ̀ oòjíire tá à ń sọ lẹ́nu ọjà Ifẹ̀ tàbí ọjà Ọ̀rànfẹ̀. Bàbá ńlá bàbá tiwa Ọ̀rànfẹ̀ ló dálẹ̀, ó wà ń fẹ́ dè ní. Ṣé ìṣọjà yẹn náà pè ọjà Gbogbo? Ọjà Gbogbo. Ọjà kejì ní Ilé Ifẹ̀ ní Ìgbòmọ̀kun òun ló ń jẹ́ ọjà Ìjìgbò Mẹ́kùn. Tí wọ́n tún pè ní ọjà Ọ̀ṣọ́gangan ọba Mákindé. Ọjà Gbogbo, ọjà Ifẹ̀ ni. Ọjà Ifẹ̀. Ẹ lè tún ní ọjà Ayégbadú. Àwa ti ṣàbẹ̀wò síbi tá à ń sọ yìí o, kò jìnnà sí ààfin. Ọjà àkọ́kọ́ a tún lè pè lọ́jà Gbogbo. Ọjà àkọ́kọ́ Ọ̀rànfẹ̀ ló dọ́jà àkọ́kọ́ lẹ̀. Ẹ lè pè lọ́jà Ọ̀rànfẹ̀, ẹ lè pè lọ́jà ẹ lè pè lọ́jà Ifẹ̀, ẹ lè pè ní ọjà Ọ̀rànfẹ̀, ẹ lè pè lọ́jà Ayégbadú. Ọjà kejì tí wọ́n ti ń bu ajé. Ìyẹn gan. Òun lọ́jà Ìjìgbò Mẹ́kùn. Ìjìgbò Mẹ́kùn ẹ tí wọ́n lè ní ọjà Gbogbo. Ọ̀ṣọ́gangan ọba Mákindé ló dá ọjà Ìjìgbò Mẹ́kùn lẹ̀. Òun ló fi jẹ́ pé tí wọ́n bá ti fẹ́ bu ajé wọ́n á lọ àwọn Ìgbò Kìtì, àwọn náà máa bu ajé. Wọn ò dẹ̀ ní bu ajé tí wọn ò bá ti lọ káàkiri. Wọ́n á délé bàbá Ṣìgìdì lókè ìjan tó gbọ́jọ́ ogun tó gbẹ́wù gẹ̀lẹ́dẹ́wọ̀ ó fẹsẹ̀ lulẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. All the history they are there. Ààfin àkọ́kọ́ ní gbogbo káàárọ̀ oòjíire Ìlérò, ibi tí a ti ń pa èrò, ó wà ní Rẹ̀mọ. Ibẹ̀ lààfin Ọ̀rànfẹ̀, ibẹ̀ náà ni Ọ̀ṣọ́gangan ọba Mákindé ti bẹ̀rẹ̀. Ibi tí Ọ̀rànfẹ̀ wọlẹ̀ sí tọ́dọ̀ òòṣà bàbá wa ó wà ń bẹ̀. So n tá ń sọ, you have asked me not to emphasize on supremacy ká kan sọ̀rọ̀ nípa peopling, báwo la ṣe jẹ́. Mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run. Wọ́n ní tá a bá ń wò ó tá ń ṣá ẹni tí ò bá ti mọ ibi tó ti ń bọ̀ kò lè mọ ibi tí ó ń lọ. Ẹ wá ní wàdí Yorùbás.
tẹ́ bá study àwọn iṣẹ́ Professor Àtàndá, mi ò ní sọ àwọn title àwọn òwe tó yẹ mi ti ń sọ tipẹ́ pé ẹ lọ pe symposium kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ wá, ẹ jẹ́ àgbé fact sílẹ̀, ẹ jẹ́ compare notes ntólúgbò ti ń sọ láti decades yẹn, ẹ gbé fact yín wá ká wá wò ká wá compare báwo la ṣe jẹ́ nígbà báyìí ibo la dé nígbà báyìí ibo la dé. Ìgbà wo gan-an ni Odùduwà wọlé Yorùbá táwọn ìmọ̀ àwọn Professor Banji Akíntóyè nínú àwọn òwe wọn pre-Odùduwà era post-Odùduwà era, gbogbo àwọn professor tí wọ́n ti ṣiṣẹ́ lórí Yorùbá history gbogbo evidences ẹ̀ ṣe kí ni ó wà ń bẹ̀. Àwọn Professor Fálọlá mo fún wọn kudos, àwọn àgbààgbà tó yẹ ká lọ study nìyẹn bàbá fẹ́ mọ ìtàn Yorùbá. Àwọn Professor Olúkọ̀yà Ọ̀gbẹ́n gbogbo wọn wà ń bẹ̀ tá a gbọ́dọ̀ study. Àwọn Professor Akin Àlàó tí wọ́n pé iṣẹ́ wọn púpọ̀ nínú bá a ṣe jẹ́ Yorùbá ni. Brother mi ṣe I believe pé up until the middle of the 19th century kò sẹ́ni tó pè wá lórúkọ pé collectively pàǹjẹ́ Yorùbá. Bẹ́ẹ̀ni àwọn British ni wọ́n wà and kò dẹ̀ sí kíkọ sílẹ̀. They needed to create a medium tó jẹ́ pé wọ́n accommodate wọ́n dẹ̀ kó gbogbo èdè tá à ń sọ lẹ́yàlẹ́yà wọ́n á kó gbogbo ẹ̀ jọ torí kó tó dìgbà yẹn Ìjẹ̀bú níjẹ̀bú, Ọ̀yọ́ lọ́yọ́, Ìjẹ̀ṣà níjẹ̀ṣà, Ìjẹ̀ṣà níjẹ̀ṣà, Oǹdó lóǹdó, Oǹdó lóǹdó, Ìlàjẹ nílàjẹ, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ló fi wá apanilẹ̀ nígbà tí brọ́dà mi kan ó ní àwọn Ògbò báwọn náà ṣe máa ní àwọn làwọn tẹ́lẹ̀ Yorùbá dó tó bá ti ń sọ Yorùbá ò ní gbọ́ mo wá rẹ̀ mi ò dẹ̀ ní time láti dá lóhùn. Kí là ń pe ilé lọ́jọ́ náà? Ulé, uṣu, ugbò, urọ́. Ṣé just simple dialectology òun ló kọ́ sí pírọ́blẹ́mù tọ̀rọ̀ àwọn Ìgbò àti Ugbò yìí. Ìgbò àti Ugbò dialectology ni. ẹ ṣe àwọn please tí ìfẹ́ adébẹ̀ ni o. ẹ má ti débẹ̀ ẹ jẹ́ a máa lọ. So as it is ọ̀rọ̀ Ọ̀fẹ̀ ló tẹ ilẹ̀ Ifẹ̀ dó. And àkọ́bí ọ̀rọ̀ Ọ̀fẹ̀ lọ́sọ̀ gangan ọba Mákin. Ọ̀sán gangan ọba Mákin, kùtùkùtù ọba Ugbò, agbé gangan kárí Ifẹ̀ gbé gangan táyà tààtà ẹyẹ Ugbò aládé orí igi bàbá wa ni. Ọ̀sán gangan ọba Mákin bí àwọn ọmọ àwọn báwọn rẹ̀ wòye àṣírí títí tó fi di àbígbẹ̀yìn wọn lọ́kùnrin Ọbalára. Yes, tó ń pè ní Ọbalùfọ̀n lẹ́nu. Ọbalùfọ̀n. Ọbajíó. Ọbajíó wọ́n pọ̀ bẹ́ẹ̀ ẹ má dà wọ́n pọ̀ but àwọn ọmọ tán bí ó pọ̀ máa fún yín list yẹn tó fi di. So àwọn ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ nígbà tó dùn adé nínú Ìkédù àríkà pé Oòduà-dé ó take 16 years kó Oòduà tó lè máa sọ Ìkédù kó tó gbọ́ kó dẹ̀ tó máa sọ Ìkédù. Èdè wo ni wọ́n ń pè lédè Ìkédù? ẹ ṣe. Àwọn ìran wo ló ní? According to Professor Akinjogbin, èdè tí wọ́n ń sọ ní Ìgbòmọ̀kun tó jẹ́ Ugbòkìtì èdè ayé ìgbà yẹn òun ló ń jẹ́ Ìkédù. Inú Ìkédù àwọn parchment Ìkédù òun ni gbogbo history náà tó wà gbogbo ẹ̀wọ̀n ọ̀dẹ kò lámúlùmálà. Èdè Òkédù yìí sìn kì í ṣò ni wọ́n ń sọ ní ilẹ̀ Ògbò yìí o. ṣé ẹ mọ̀ pé gbogbo èdè ń sìn gbogbo ẹ̀ ló ti ní corruption. We are talking about centuries. Èdè ń yí padà bẹ́ẹ̀ ni lójoojúmọ́. Àmọ́ ní wọ́n pè nǹkan ní comparative dialectology. Nínú gbogbo àwọn èdè ẹ̀yà Yorùbá tó wà ń sìn seemingly if we can say dialects
èdè Ìlàjẹ Kìtì tá à ń sọ ní Ugbo Kìtì bears 90% cognitive similarity sí èdè Ìkédù. Ẹ̀ka èdè Ugbo yìí ó ní ìjọra àti ìbáṣe tó súnmọ́ pẹ̀lú Ìkédù. ṣẹ́rí èdè tí wọ́n ń sọ ní Ilé Ifẹ̀ yìí tí wọ́n bá sọ èdè Ifẹ̀ ìjìnlẹ̀ gan-an bí i 70% cognitive resemblance to the Ìkédù. ṣé èso náà ń pè ní ohun Ifẹ̀? Ohun Ifẹ̀ ó yàtọ̀. Ohun Ifẹ̀ kì í ṣe Ìkédù. Ohun Ifẹ̀ ṣe Ìkédù. Ó ní tí mo tún fẹ́ kẹ́ máa wò. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tá à ń sọ nípa ọ̀rọ̀ Ifá, because Ifá yìí ṣèké, Ifá yìí parọ́. Tá a bá fẹ́ wádìí ohun gbogbo a máa bi Ifá léèrè ni, kì í wá ṣe pé bóyá ká tún da ọ̀pẹ̀lẹ̀ sílẹ̀ nínú odù Ifá. Àwọn answers ti ṣe kí ni wọ́n ti wà bẹ́ẹ̀. tó ẹ máa mọ̀ pé àwọn wo ló ní Ilé Ifẹ̀ wọ́n tẹ̀dó. Wọ́n ní babaláwo Ọwá ló dífá fún Ọwá. Ọwá. Wọ́n ní Ọwá Ògọ́nẹsẹ̀, Ọwá Ògèrègbẹ̀dú, Ọwá ọmọ oko yéye. Babaláwo Ọwá ló dífá fún Ọwá, ó ní tọ́wọ́ bá ti jí kó wá máa forí balẹ̀ kó máa kí Ugbo. Ọwá nítorí kíni? Wọ́n ní kó wá má bàa kú. Wọ́n tún gbé, wọ́n ní babaláwo Ọwá ló dífá fún Ọwá, Ọwá Ògánẹsẹ̀, Ọwá Ògèrègbẹ̀dú, Ọwá ọmọ oko yéye. Babaláwo Ọwá ló dífá fún, ó ní tọ́wọ́ bá ti jí kó wá máa tẹrí balẹ̀ kó máa kí Ugbo. Ọwá nítorí kíni? Wọ́n ní kí Ọwá bá lè ní gbogbo rẹ̀. Kí la ní jù wọ́n lọ? Owó la ní jù wọ́n lọ. Kí la ní jù wọ́n lọ? Aya la fẹ́ jù wọ́n lọ. Kí la ní jù wọ́n lọ? Ọlá la ní jù wọ́n lọ. Mo bá tu sísàlẹ̀, màá wá bẹ̀rẹ̀, màá wá lọ sínú ọ̀rọ̀ tí Ajé. How can, báwo ló ṣe lè jẹ́ kí ẹnìkankan lẹ̀ Yorùbá pàápàá ọba kó ní pé nítorí pé àwọn Ìgbò wọ́n like business, wọ́n ṣe business kó láwọn ló lajé àti pé wọ́n ní ẹni tí ń ṣe pẹ̀lájé? What a mistake. What an error. Àṣìṣe ni. Kò sí similarity ń bẹ. Bàbá tiwa Ọ̀ṣun gangan Ọba Mákin ló ní kíni, ló ní Ajé, òun ló ṣètò Ajé sínú ọjà Èjìgbò Mẹ́kùn. Ọjà Èjìgbò Mẹ́kùn ó wà, òun ọjà àkọ́kọ́. Ọjà Èjìgbò tó ń pè lọ́jà àbẹ̀lẹ̀. Ọjà Èjìgbò Mẹ́kùn wọ́n lè pè ní ọjà Èjìgbò Mẹ́kùn, wọ́n lè pè ní ọjà Èjìgbò Mẹ́kùn. Now tẹ́ bá wò ó, apart from tí àwọn olóyìnbó máa pè ní Aboriginal Palace tó wà nílé Ifẹ̀, nínú ààfin Ifẹ̀ gan lénìí kò sẹ́ni tó dẹ̀ gbọ́dọ̀ yọ kó ń bẹ̀, Ilé Ugbo wà ń bẹ̀. Ṣé ilé kan wà ní Ifẹ̀ tó ń jẹ́ Ilé Ugbo? Tó lóòótọ́ ló wà, ó wà lẹ́yìn ilé pupa tẹ̀wọ̀n yìí, in between this ilé pupa àti ilé white tẹ̀wọ̀n yẹn, lẹ́yìn yẹn ilé kan wà ń bẹ̀, ibi tó dùdú àgbé láyé ẹ̀ nìyí. Wọ́n máa ń pè é ní Ilé Ìgbò. Ilé Ugbo. Ilé Ìgbò. Ilé Ìgbò ló ń jẹ́ Ìgbò chamber of Ìgbò. Ìyẹn ibẹ̀ ni wọ́n máa ń pè ní ìyẹ̀wò Oòduà. Wọ́n máa ń mú ìyẹ̀wò àfihàn ni wọ́n mú wọ ìyẹ̀wò Oòduà. Ibẹ̀ ni ìyẹ̀wò Oòduà. Láti ṣàbẹ̀wò Ilé Ugbo wà ń bẹ̀. Even according to Professor Akíngbògbò sọ lédè òyìnbó, ó ní the most sacred part, ibi tí ọ̀wọ̀ tó wà jùlọ ní gbogbo ààfin Ifẹ̀ lẹ́yìn òun náà pè ní Ilé Ugbo. Ọba kan ò gbọdọ̀ jẹ́ tí wọ́n bá mú ọbẹ̀ láti ṣètò fún. Ọba kan ó tó di Ọọ̀ni nífẹ̀ẹ́ yóò kọ wọlé Ugbo. Ẹ wo àwọn corruption tí mò ń sọ nípa language. Corruption not as in fraud. Corruption is another English word for changes over the years. Àyípadà. Kí ni wọ́n pe àwọn ọba ní Ìgbòmọ̀kun? Ọ̀rọ̀ ní wọ́n pè wọ́n. Ọ̀rọ̀ ní ọ̀rọ̀ òrìṣà. Ọ̀rọ̀ ní iye nǹkan tí wọ́n ní. Ọ̀rọ̀ ní but àtọ́ ẹ bá lọ wo
even tẹ́ bá lọ sí àwọn Portuguese archives àwọn kọ sí OGHANE but tẹ́ bá lọ wòwe Professor Akinjogbin bá ń bẹ̀ náà ni ọ̀ọ̀nẹ́ so corruption could have ṣẹ́gẹ̀tì tó fi di pé bóyá ó jẹ́ nǹkan báyìí lónìí tó túmọ̀ sí pé irú. but ní Ìgbò lónìí ọ̀ọ̀nẹ́ òun náà lolúgbò dọ́là ọ̀ọ̀nẹ́ yìí ṣé òun ni wọ́n ń pe Ọ̀sán gangan ọba Makin nígbà náà. ó kàn dàbí kan ní aláyélúwà. ìtumọ̀ ẹ̀ nìyẹn kábíyèsí àwọn olóyìnbá ní revered one. tẹ́ ẹ bá dé archives àwọn Portugal wọ́n ṣèwádìí wọn títí wọ́n nígbà táwọn ṣèwádìí gbogbo Africa the only person or the monarch táwọn lè pè tó ní clouds jù òun lolúgbò. wọ́n ní they recorded him as the Pope of the Negroes, the Pope of the Negroes, because the only person tí wọ́n lè compare táwọn ti rí Her Majesty yẹn sí was the Pope was the Pope of Rome. ó control gbogbo àgbáyé Europe láyé ìgbà yẹn. so bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ tábàdẹ̀ máa fast forward kọ́lọ́hún kí ó túbọ̀ máa ṣe àlékún ọlá àti ìkẹ́ àti ìgẹ̀ fún bàbá wa tó lọ the late Aláàfin of Ọ̀yọ́ His Imperial Majesty ikú bàbá yèyé kábíyèsí ọba Lámídì Adéyẹmí CFR. wọ́n sọ wọ́n ní the forefathers of the Olúgbò are the original settlers, the aborigines and the owners of ancient Ilé-Ifẹ̀. tó túmọ̀ sí pé ẹ̀yin Ùgbò lẹ́nìfẹ̀. kì í ṣe Ìgbò kì í ṣe Ìgbò. tẹ́ bá lọ síwájú tẹ́ bá fast track yẹn pé ká tó àwa la ní Ifẹ̀ before the pre-dynastic struggles ká tó wá sí ibi tá a wà lénìí Ugbo ó bẹ̀rẹ̀ láti Abẹ́tòbó títí dé Òòyè the entire coastal stretch of Ondo State. láti Abẹ́tòbó títí dé Òòyè. entire coastal stretch gbogbo Ondo State. báwo ló ṣe jẹ́ nígbà tí wọ́n gbọ́ wọ́n wà ní ilé Ugbo ọ̀rọ̀ yẹn lé nígbà náà lọ́hùn lóde Ugbo ní Ugbomokun yẹn tí ó ní tá à ń pè ní Ifẹ̀ lénìí à ń pè ní Ilé Ifẹ̀ lénìí tó kọ́kọ́ jẹ́ Ifẹ̀ kó tó wá jẹ́ Ilé Ifẹ̀. nígbà tí ọ̀rọ̀ máa dé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láàrin Ọbàtálá Bámi pẹ̀lú Odùduwà. ṣe mọ̀ pé kò sásìkò adẹ̀fẹ́ kan lọ kó fax kan wá tó ní dárúkọ gbogbo ibi tán ti máa rí gbogbo kìíní ẹ̀jẹ̀ yan ní ṣókè. kò sígbà tí mo máa túṣu dé ìsàlẹ̀ ìkòkò ẹ̀kàn tí a máa yan lórí olóòtú ní ẹ lọ organize symposium ká wá gbé gbogbo fax ká gbé jáde pé Oòduà kọ́ ló ní ilẹ̀ Yorùbá o. Oòduà bá àwọn lọ́balọ́ba 16 communities nífẹ̀ẹ́ Ìròyìn wà ń bẹ̀, Ìdìtá wà ń bẹ̀, Pàràkí wà ń bẹ̀. 16 scientifically located proven historically. gbogbo wọn dẹ̀ ni wọ́n ní ọba Bámi Ọbàtálá ló jọba ní Ìdìtá, àwọn mìíràn ní Ìdẹ̀ta. kẹma notice gbogbo àwọn pronunciation corruption over the years ìyẹn kọ́ ló mátà. n tó mátà ni pé báwo ni ó ṣe jẹ́. ṣùgbọ́n tó máa fà á ìyẹn ní lọ sí details àwọn ọ̀rọ̀ yẹn. Ọba Dìó jagunjagun ni akíkanjú lójú ogun ọkùnrin 10. wọ́n á form block. Ọba Dìó wà pẹ̀lú blọọkì Odùduwà. block kìí ṣe bí block tán kíkọ́ lé BLOC bí factions. ikọ̀ àbí igun míì wà tó jẹ́ ti igun ti Ọbàtálá ṣùgbọ́n gbà tó yá igun ti
àwọn Ọbàdìo mọ́ Odùduwà wọ́n lé Ọbàtálá kúrò ní ìdìtà alé wọ́n lè lọ sí ìdìtà oko ó dojú kan wọ́n tún kógun jà á ní ìdìtà oko bóyá má jẹ́ ń lọ ọbẹ̀ yẹn ojúbà bàbá mi ọba lè sùn ojúbà yín o ojúbà yín gbogbo formations yẹn ló wá mú kí gbogbo àwọn block èkejì àwọn igun ikọ̀ kejì gbogbo àwọn alágbára wa kójọ wọ́n kóra wọn jẹ́ sí Gbogbo náà ti wá dífá Gbogbo ó wà níbi tẹ́ bá ti ń pò nífẹ̀ẹ́ tẹ́ ti ń lọ sí ibi Ondo road yẹn Gbogbo Gbogbo ká tó kúrò ní Ifẹ̀ náà ni o yes na lọ́nà Ondo ṣùgbọ́n tó ń kóra jọ síbẹ̀ bí wọ́n fẹ́ ṣígun finally náà wá dáfá so Ifá yẹn ló wá ní pé kí wọ́n má jà pé òun á pé Elédùmarè ní pé òun á lìdí wọn pé kí wọ́n dẹ̀ kú òǹlù òun á lìdí wọn lọ sí ibi tó jẹ́ wípé Ifá yẹn jáde sọ̀sọ̀ gọ́gọ́ bá Mákin pé òun á lìdí ẹ lọ sí ibi tó jẹ́ pé ohun táwọn ọmọ ẹ máa jẹ títí ayé wọn á bá ń bẹ̀. Ifá ló tọ́ wọn sọ́nà bẹ́ẹ̀. Wàláhì Ifá ló tọ́ wọn sọ́nà bẹ́ẹ̀ life. Nígbà tí a máa débí a bá ẹja o a bá odòrò ló gbé gbogbo àgbáyé wá sọ́dọ̀ wa ń bí ká tó máa sọ ń pa crude oil ẹ ti fi crude oil sílẹ̀ blue economy ó ìwà for the next 1000 years tọ́lọ́n fi ṣe kíni tó fi bless máa bí. Ẹ̀bá ẹja ẹ̀bá èdè ẹ̀bá iyọ̀ ìyẹn tó ń pè ní ìṣẹ̀bẹ̀ òun ní blue economy epo ẹ̀bá epo ká tó wá sọ ń pa blue economy nsìn bitumen náà ńkọ́ gbogbo àwọn yẹn ká tiẹ̀ sọ pé nípa tòkun bì tí máa lòkun níbí blue economy will speak about marine potentialities má jà lọ́nù yẹn the marine factor tó wà níbí òṣèré so nígbà tí wọ́n dá Ifá yẹn Ifá ló wá ní kí wọ́n tẹ̀síwájú àwọn bíi bàbá Sìgìdì ẹ̀wọ̀n fáwọn alágbára láyé ìgbà yẹn bàbá di òòṣà ẹ lọ sí Òkè Ìjàn kẹ́ lọ fíṣítì ilé bàbá Sìgìdì ẹ béèrè ìgbà tó bá fẹ́ wẹ bàbá kẹ́ wà ń bẹ̀ bàbá sì ń mí dọ́là. Bàbá Sìgìdì his heart still beats. tó ti papòdà. Bẹ́ẹ̀ ni. Èrè ẹ̀ wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn tó domidomi, àwọn tó digidigi, àwọn tó láàbínú pé kí ló jáde yìí. Ṣùgbọ́n láyé ìjọ yẹn, ohun tí Fá bá ti wí ó ti di kíni ó dàṣẹ. Lẹ bá bẹ̀rẹ̀ làwọn ìran Ògbò bá bẹ̀rẹ̀ ìrìn àjò láti Ifẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní olúgbó tinúgbó ọlọ́dọ̀ tilẹ̀ ọ̀dàn paramọ́lẹ̀ tó kọ̀wọ̀ sí tẹ bá wà lejò ẹ̀rọ a máa ṣe wọ́n lóore. Òun ló dífá fún onílé tí ó filẹ̀ tiẹ̀ sílẹ̀ nítorí àjèjì apá kan òkun ìlàjì ọ̀sà orí omi sanmi ojúlẹ̀ lọ. Odù Ifá kan ló tún sọ. Bẹ́ẹ̀ ni ohun tí ó jáde nígbà tó ní kí wọ́n máa tẹ̀síwájú títí tí wọ́n á fi kan alagbalúgbú omi ibẹ̀ ohun tí ọ̀sán wa àtàwọn ọmọ máa jẹ àbámbẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn. Nínú ìrìn àjò yẹn báwo ni wọ́n ṣe rìn tí wọ́n fi débi? Ẹ ṣé ṣé mọ̀ pé tá a bá sọ ń pa ìrìn àjò kì í ṣèmi tí a lè kó bí pa ń lọ London tá a sì gbọ́nlẹ̀ lójú ẹsẹ̀ kì í dẹ̀ ṣe ìrìn àjò wípé ìrìn àjò tí a máa ní
wọ́n padà lọ́lé wọ́n lọ kó aṣọ àbí kó gbá tí Ifá bá ti ní ẹ tẹ̀síwájú ìlọ́yà náà nù àwọn ọmọ wà nílé àwọn ìyàwó wà nílé gbàtàn lọ onígbà kan tí wọ́n wà ní òkè màfúràn gan onígbà kan tí àwọn camp wà bẹ̀rẹ̀ sí swell àwọn population ó bẹ̀rẹ̀ sí ẹ̀dàn pé àwọn jagunjagun wọ́n ń pàgọ́ káàkiri bí wọ́n ṣe ń lọ àwọn jagunjagun ò kí ń dáko so ìgbà tí camp bẹ̀rẹ̀ sí swell ìyẹn àwọn ibi tí wọ́n pàgọ́ sí because àwọn èèyàn bẹ̀rẹ̀ sí join àwọn èèyàn ń darapọ̀ wọ́n darapọ̀ mọ́ wọn àwọn èèyàn ń wá láti Ifẹ̀ wọ́n wá so àwọn jagunjagun ayé ìjọ yẹn kan ti kó ẹrú kan ti jagun kan ti kóyàn lẹ́rú kan ti wọ́n ń dáko so wọ́n ń gbà lọ́wọ́ ẹni tó dáko ni èèyàn wọ́n gbà sákọ́lẹ̀ ni alágbára ni wọ́n àwọn lọ bá àwọn ní wọ́n lù àwọn èèyàn yẹ gẹ́gẹ́ ṣé let me tell you òyìnbó kọ́ ló kó civilization wa o òun la fi ní kán lọ kó points kán kó facts wọn wá o Gbogbo láti dálé ayé o Gbogbo láti ṣẹ̀dá ohun gbogbo civilization Gbogbo ó predate ti Egypt o tá à ń pè ní Ifẹ̀ civilization Egypt ó predate ti àwọn Babylonians kó tó di tàwọn Romans kó tó máa di tàwọn British àti tàwọn bóyá America lè fẹ́ pè lọ́jọ́ ìní. So ní Gbogbo we had markets. ìyẹn ọjà Gbogbo àjọ àkọ́kọ́ àjọ àkejì ọjà tó máa ń pọ̀. We had road networks. We had a system of administration. Ọ̀nà pè ní àwùjọ àwọn ọba. In fact, kò ní pé tàbá kan sára sí the departed Ọba of Benin, highly knowledgeable, highly revered, Kolomba from Keon. He wrote a book, I remain, sir, your obedient servants. Inú ẹ̀ lọ́kọ́ ẹ lọ kà láti page 206 ẹ̀ka dé 211 ẹ̀ka dé 219. Ó sọ only before Oduduwa came, Ife already had its own system, and the elders, the honest ones among the elders, would tell you they had their kings who wore beaded crowns tí wọ́n ti ń dé adé. So we had a stable system, we had an organized system. Gbogbo nǹkan ló pé. Tẹ́ bá dé ilé Ọ̀rànfẹ̀ nílérò ẹ máa rí ibi tí elevated platform, ibi tí wọ́n ń jókòó sí. Ẹ máa rí gbogbo ibi táwọn lọ́balọ́ba tó ń jókòó sí tó ti ń pa ẹ̀rọ tí gbogbo wọn bá wá sí lérò tó bá fún meeting. Igi àkókò tó ń gbọ́ aṣọ sí gbogbo ẹ̀ lẹ́ máa bá ń bẹ̀ life. So nígbà tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àgọ́ bẹ̀rẹ̀ sí ní máa gbèrò sí ó wá di pé báwo ni tó ń jẹ òun náà fi máa wá ń padà wá sí Ifẹ̀ lọ́jọ́ ọjà. Wọ́n á dress pẹ̀lú ìkó ẹ lè pè ní raffia lóyìnbó bí eégún ibi odò ẹ̀sìn mìíràn náà máa ń gbà jáde. So gbogbo èèyàn ti rò bóyá àwọn irúnmọlẹ̀ kan àbẹ́bọ́ra kan àbí kinní kan ló ń jáde láti odò ẹ̀sìn mìíràn. Tó bá ti wọnú ọjà ṣe kinní ọjà àtúká wọ́n á kó oúnjẹ wọ́n á kó gbá wọ́n á káwo wọ́n á padà. Nígbà tí gbogbo ẹ̀ wá ń lọ bẹ́ẹ̀ ló wá dijọ́ kan ní àwọn ikọ̀ Oòduà wọ́n wá lọ wọ́n wá da Ifá dẹ̀ ní eventual peace Ifá máa mú wá. Ifá ní ẹ lọ wá ọmọbìnrin tí ò lábàwọ́n ẹ fi sáàárín ọjà because tán ṣe ń kó oúnjẹ tán kó gbá wọ́n tún máa rí àwọn míì tán máa ṣe kí ni wọ́n máa kó wọn yá
ẹ̀yin lẹ máa dáko, ẹ̀yin lẹ máa fọbọ́, ẹ̀yin lẹ máa ṣe bá. Nígbà tó wá dijọ́ náà lọ́hùn, àwọn 16 ni wọ́n lọ. Wọ́n wá kó tán máa kó. Wọ́n tó kọ́ àwọn èèyàn. Wọ́n kó àwọn èèyàn, wọ́n kó Mọ́rẹ̀mí. Bí ọ̀rọ̀ Mọ́rẹ̀mí ti jẹ́ nìyẹn. Wọ́n kẹ́rù. Wọ́n kẹ́rù. So nígbà tí Mọ́rẹ̀mí tán máa kó wọn dé ọ̀dọ̀ bàmí, bàbá ní àwọn kan wá lọ ọwọ́ òsì, àwọn kan wá lọ sí ọwọ́ ọ̀tún. Bí Mọ́rẹ̀mí ṣe lọ sí ọwọ́ ọ̀tún bàbá nù tó fi di ojú ọ̀rọ̀ náà ojú ẹ̀ wọ ọ̀rọ̀ ní wò wípé ọmọge yìí ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀, kò lábàwọ́n. So bí ibẹ̀ yẹn ṣe jẹ́ nìyẹn, ẹ má béèrè. Ṣùgbọ́n nígbà tá a dé, a ṣàkíyèsí pé àwòrán kan ń bẹ níta, ère kan wà níta. A béèrè pé ère ta lélẹ̀, wọ́n ní ère Mọ́rẹ̀mí ni. Nígbà tá a lọ sífẹ̀, a rí ère kan bẹ̀, wọ́n ní ère Mọ́rẹ̀mí ni. Wọ́n ṣe é lọ́ṣọ̀ọ́, ó rẹwà, ó ga. Ère ti bí wà lórí ìkúnlẹ̀. Ó dalẹ̀ bàbá ńlá bàbá wa. Ó dalẹ̀ ọ̀tá máa ti ó ṣe wá kúlẹ̀, ó ti ṣe gàtọ́, ó ṣe wá kúlẹ̀, ó wá ń bẹ̀, ó ṣe 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 wá ń bẹ̀. Ó dalẹ̀ ní, ó ti dalẹ̀ bàbá ńlá bàbá wa. Ó ṣe wá kúlẹ̀, ó ń bẹ̀, ó wá ń bẹ̀. Àwọn nǹkan tó ń nà. Ohun tó ṣẹlẹ̀ ni pé ní ìgbàgbọ́ tí àwa Ògbò lénìí, ní táwọn eléyìnbó ń pè ní traitor, òun làwa máa pe Mọ́rẹ̀mí. Ẹ̀dà ó dàbí coin tó ní ojú méjì. Ní ọ̀dọ̀ àwọn Ifẹ̀ òní, wọ́n ní earring, torí nípa ẹ̀ ni akọni obìnrin ni fún wọn. Ohun tó ṣẹlẹ̀ ni pé kí n ṣe ní ṣókí, bàbá fẹ́ Mọ́rẹ̀mí. Nígbà tí ọ̀rọ̀ ń dùn ni Mọ́rẹ̀mí fojú kan àwọn tó wà nínú ìkó. Ó fojú kan ìkó. Kí leléyìí? Báyìí bàbá ṣáà jẹ́ kí ó mọ gbogbo ohun tó ń lọ. Ìwé lásán ni. Ẹ̀ẹ́dẹ̀ béèrè lọ́wọ́ ara yín pé kí ló dé tí wọ́n kí Mọ́rẹ̀mí ní Mọ́rẹ̀mí Àjàsorò? Ṣóbìnrin ń lu àjà ni? Ṣóbìnrin ṣòro ni? Olúgbò ló ń rán Mọ́rẹ̀mí ni. A ní ẹni kí wọ́n máa bọ̀ kí wọ́n wá. Olúgbò ró Mọ́rẹ̀mí. Bẹ́ẹ̀ ni. Lágbára. Wọ́n gbájà sí lọ́rùn. Wọ́n gbé kí ni? Àjà. Wọ́n gbé sí lọ́rùn ni. Wọ́n sọ́dọ̀ obìnrin alágbára. Kí ni wọ́n ń pè lájà? Màá fi àjàràn yín kẹ́ tó lọ. Wọ́n máa ń gbé kọ́ ni. Agbára ni. Ẹ má jẹ́ àpórí atẹ́gùn làwà yìí. Bọ̀ máa fàjàràn yín kẹ́ tó lọ. Òun náà fi ń sọ pé ọ̀pá tolúgbò àjàtọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ẹni nìkan Elédùmarè fún ní agbára láti darí àjà. Ẹni tó bá jẹ́ làjẹ́ dé kálẹ̀ dé gbogbo Oǹdó tó bá mọ àwọn aboriginal praise and cognate tó máa polúgbò, tolúgbò bá yọ sí anywhere wá ní ọ̀pá tolúgbò àjàtọ̀rọ̀ ni. Ọ̀pá yẹn lúgbò fi ń pe ara. Ẹ má jà tú gbogbo yẹn sí, ẹ má jà tú. Nígbà tí ọ̀rọ̀ dùn, bàmí ti gbé Mọ́rẹ̀mí wọnú ilé agbára, wọ́n ti ró lágbára. Nígbà tó dẹ̀ ti mọ gbogbo ohun tó ń lọ, ó padà sífẹ̀. Àwọn ò mọ̀ pé Ifẹ̀ ló padà sí nígbà tí àwọn
tìbí tún máa débẹ̀. Bàbá ìdá sọ ikú lásán ni kò dẹ̀ sí tó wà ń bẹ̀. Ó ti bẹ̀rẹ̀ báwo ló ṣe máa àpamọ́ ti ẹ̀wọ́ báwo ló ṣe lè tó bá ti mógùsọ̀ tẹ̀ ti fi mọ́ sí yóò jó iṣẹ́ nǹkan tó so wọ́n ṣe dé ọjà níjọ́ náà lọ́hùn pé kí wọ́n kó oúnjẹ fún camp bí wọ́n ṣe jáde tí wọ́n nìyẹn so ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn nìyẹn. dípò kẹrù ó bà wọ́n wọ́n súntọ̀ wọ́n pẹ̀lú náà ni wọ́n mú ṣé 7 àbí 8 sílẹ̀ àwọn yòókù ṣe kí ni wọ́n sá padà wálé. Ìgbà tí bàbá máa dé látòde Ògbò láti sí bàbá máa padà wá sí Ifẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ òun ni picture ọmọ rẹ̀ mi tẹ́ ẹ rí tí ó kúnlẹ̀ tó ń ṣe kí ni tó ń bẹ bàbá. Kí bàbá tó dé ààfin ó ní rò pé irú ọ̀rẹ́ tó wà láàrin Ọ̀rànmíyàn àti ọba lára wọ́n pè ní Ọbalùfọ̀n tẹ́ bá wọnú Òkèdú tẹ́ tú palẹ̀ kò sí irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ mọ́ láyé báyìí. Kí bàbá tó dé torí pé bàbá ti dé Ọ̀rànmíyàn ti sá lọ sí Ilérò láti lọ ta ọba lára ní ológo pé bàbá ti dé o torí ó jókòó sórí ìtẹ́ ó gbadé kó náà tó ní kó máa tẹ bá délé rẹ̀ ní kan filẹ̀kùn yẹn wọ̀nyí ilẹ̀kùn tó bá jáde tí ta ní bá jáde Ọbalùfọ̀n tó jẹ́ ọba lára tó ń pè lọ́balùfọ̀n sí kó náà tó lóun máa jáde bàbá ti àpíà tó fẹ́ jáde pẹ̀ládé ni bàbá gégùn ẹ má jẹ́ ń dákú ẹ̀ pé òun ló fi jọbalùfọ̀n bàbá wọ́n fún ọ ni ṣùgbọ́n bàbá àtọ̀rẹ́ bàbá náà ni wọ́n ṣètò wọ́n ṣe wẹ̀ ẹ́ lódò àwẹ̀tẹ̀ tí gbogbo ẹ̀ ṣe kí ni tó lọ tó gbomi lọ. Bàbá wa fún ní aboriginal rights Adéarè Ọbalùfọ̀n ló ládéarè ìgbà yẹn bàbá wa padà ọ̀rọ̀ nẹ ló fún Ọbalùfọ̀n ládéarè. bẹ́ẹ̀ni adé wọn ti ń dé adé abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ tẹ́ bá lọ sí ààfin Ifẹ̀ lénìí ẹ wo gbogbo historical antecedent àwọn ọba tó ti ẹ wo nọ́mbà wọn ó láwọn academic historians míì tí wọ́n kọ tí wọ́n gbogbo ẹ̀ ń tà sí every single manipulative act ni wọ́n ti ṣe láti portray Odùduwà as the first Ọọ̀ni Ifẹ̀ ṣé Odùduwà ló bọ́ bí Ọbalùfọ̀n ni Ọbalùfọ̀n Ògbógbòdìran ṣé òun ló bí ni tí wọ́n fi máa ní Odùduwà lọ́ba àkọ́kọ́ Ọbalùfọ̀n ní ọba kejì. Odùduwà tó kọ́kọ́ wá fún takọ̀lù bẹ́bẹ́ Odùduwà lọ́ba àkọ́kọ́ ó kò lẹ́yìn Odùduwà ló kan Ọ̀ṣán gangan ọba Mákín lẹ́yìn Ọ̀ṣán gangan ló kan Ògún lẹ́yìn Ògún ló kan Ọbalùfọ̀n Ògbógbòdì tá a rí kìíní èrè ẹ̀ ń bẹ̀ òun pẹ́ náà fi ń pè Ògbógbòdì ó gbó títí wá dé ní. Ògbódì Ọbalùfọ̀n Aláyémọrẹ òun ni ọba kẹta Ọ̀rànmíyàn wá jẹ́ ọba kẹrin no they are just corruption Gbogbo ìwà bí ó wà ní Òkèdú Odùduwà ọ̀dádé ààrẹ o abẹ́ ẹ̀gbọ́n mi àgbọ́yé Ọọ̀ni tó bá dẹ̀ máa dé tó yá dé ààrẹ máa ń rọ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ ó máa rọ̀ ni tó bá rọ̀ láyé ìgbà yẹn ó ní bọ́n ṣe máa ṣètò ẹ̀ nígbà tó yá bí afẹ́fẹ́ la wà. bí Ọọ̀ni ó bá dé adé ààrẹ àwọn ìgbésẹ̀ wo ló máa ń gbé. ẹ má jà torí wọ́n sọ wípé adé náà wúwo. òun náà ni mo fi sọ pé nígbà tó yá wọ́n máa pètò ẹ̀ ni wọ́n á ṣètò ẹ̀ tó bá ṣètò ẹ̀ adé yìí lè máa wọ 25 30 to 50 kg tó bá pè é afúyẹ́ olóòfin jẹ́ wípé kò sí ọba tó lè di adé nífẹ̀ those days tí Ọbalùfọ̀n ọba dé lọ́jọ́ mẹ́ta tóun ló ládé òun lẹ̀ tọ́ ẹ̀ Ọbalùfọ̀n gbọ́dọ̀ kọ́kọ́ dé lọ́jọ́ mẹ́ta tó bá kó ńbẹ̀ wọ́n á gbádé wọ́n á ṣe procession wọ́n á lọ sọ́dọ̀ bàbá Ọbalẹ̀sùn àṣẹ tó wà lọ́wọ́ wọn àṣẹ Ọbàtálá
má fi ṣàmì sí, má sọ̀rọ̀ sí kó tó di dídé. Adéarè yìí ló jẹ́ kí gbogbo Ọọ̀ni tó bá jẹ nílẹ̀ Ifẹ̀ yàtọ̀ sí àwọn ọba yòókù torí kò síbi kankan tí Adéarè yìí wà ní àgbáyé ju Ilé Ifẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ìtàn tá a bá Adéarè gangan ẹ̀mí kan ni. Ẹ̀mí náà ti máa dúró pé àsìkò ti tó kí wọ́n wá gbé òun kábíyèsí àwa dìde. Tí kábíyèsí bá ti dìde wọ́n á wọlé Ìgbò lọ níbi tí wọ́n ti lọ gbé Adéarè. Wọ́n bá ti gbé Adéarè yìí tí kábíyèsí bá ti ilé Ìgbò ni Adéarè yẹn máa wà. Wọ́n kàn gbanú ilé ìgbò ṣe bẹ̀ gan ni ó níbi tí èmi ò mórúkọ tí ibi ìpamọ́ tó wà ṣùgbọ́n ẹ mọ̀ gbogbo àwọn nǹkan yìí kì í ṣe gbogbo nǹkan náà ní ààfin ní gbogbo wọ́n bá ti wọ ibi tí wọ́n ti lọ gbé Adéarè tí wọ́n jáde wọ́n bá ti ń jáde síta. Ẹbí ẹnikẹ́ni tó bá fẹ́ challenge wọ́n á wọ ní ilé Ìgbò wọ́n á ṣètò oríṣiríṣi. So gbogbo àwọn dynastic struggles yẹn ó wà ó ṣẹlẹ̀ but ẹ bá pe symposium a máa túṣu yẹn dé ìsàlẹ̀ ìkòkò ṣùgbọ́n nípa ọ̀rọ̀ antiquity tẹ́ ẹ sọ nípa àtètèkọ́ṣe bẹ́ẹ̀ lọ́n lórí pé àwa ìlà jẹ́ Ògbò ìní yìí àwa la ní Ilé Ifẹ̀ torí pé ọ̀ràn Ọ̀fẹ́ bàbá wa ló tẹ Ifẹ̀ dó. Ẹ wo àwọn corruption yẹn ó ti pọ̀. Ní àyípadà àwọn míà ní pé Oòduà ọ̀ràn Ọ̀fẹ́ Ògún oríṣiríṣi pé gbogbo wọn wọ́n tẹ̀wọ̀rọ̀ nígbà tán tẹ̀wọ̀rọ̀ Oòduà wa ló jẹ́ olórí gbogbo wọn Oòduà wa ń pe ọ̀ràn Ọ̀fẹ́ ránṣẹ́ àwọn ọmọ ọ̀ràn Ọ̀fẹ́ bẹ́ẹ̀ wà ní Ifẹ̀ Bàmí ọba lóru rọrùn Ọ̀rá ló nílé o Ọ̀rá ló lóko Ọ̀rá ló nífẹ̀ Ọ̀rá ló lókè Ọ̀rá ló nílẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Nígbà tí a bá ń gbọ́ nípa ìtàn bí ìṣẹ̀dálé ayé wọ́n kọ́ wa a sì rí gbọ́ wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé kún fún omi Olódùmarè ó wá rán ìkan lára àwọn tí wọ́n jẹ́ òrìṣà lónìí láti rọ̀ wá látòdì ọ̀run bọ̀ wá sí ìsàlú ayé ayé wà ní jújú ó sì wá mú adìyẹ àti yerùpẹ̀ inú ìkarahun gbìn ó dá sílẹ̀ adìyẹ ń tàn nílẹ̀ fi bẹ̀rẹ̀ sí fẹ̀ láti fẹ̀ nílẹ̀ ti bẹ̀rẹ̀ sí fẹ̀ káàkiri gbogbo ayé Ifẹ̀ gan sì ní ayé ti bẹ̀rẹ̀. Kí lẹ rí sí yẹn ó jọ àlọ́ lásán kò sàlọ ó sì fara pẹ́ kí ni ìyàtọ̀ láàrin ohun tẹ́ ẹ sọ yìí àti ti Bíbélì nípa bí a ṣe dálé ayé. Ẹ ṣàfọ̀mẹ́ ṣe bí wọ́n ní ẹ bá ń sọ Yorùbá òyìnbó máa ti lè sọ ẹ sọ ní Gẹ̀ẹ́sì. in the beginning God created the heavens and the earth. Ọlọ́run dọ̀run ohun ayé. And the earth was without form. Ayé sì wà ní jújú. And void. And darkness was upon the face of the deep. Ó sì òkùnkùn bírímù ó sì kún fún òkùnkùn bírímù. And the spirit of God hovered over the surfaces of the water. Ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà ní orí omi. And God said. Nígbà tí ẹ̀mí Ọlọ́run máa appear physically. Nígbà tí Jésù wà ní Jordan. Báwo lẹ lè mọ̀ Ọlọ́run ṣe appear? Bí ẹyẹ àdàbà. Kí ni ìyàtọ̀ láàrin ẹyẹ adìyẹ tí cognomen wa sọ wípé òun ló fọ́n erùpẹ̀ ká? Tẹ́ bá ó ló pàṣẹ kí ayé kójọ ayé sì kójọ gbogbo ilẹ̀ gbígbẹ wà ilẹ̀ gbígbẹ nǹkan náà ni ṣé ní gbogbo ó ní nǹkan tí a tún pè ní comparative religious studies. Tẹ́ bá lọ deep into it ẹ study gbogbo àwọn ti Buddhism àwọn Confucius àwọn oríṣiríṣi gbogbo àgbáyé ìtàn pípìlì nílẹ̀ Yorùbá pé báwo la ṣe dálé ayé gan-an òun gangan nìkan ni gbogbo àwọn àti Bible àti Quran àti any other book tá a gbà pé Ọlọ́run dáyé ẹ̀kún omi wà onìkan ló gbogbo ẹnìkan ló fara pẹ́ onìkan ló fara pẹ́
òdodo àbí ìtàn Yorùbá títí wa pé báyìí ni ilé ayé ṣe. bí tá bá ń sọ̀rọ̀ nípa ìtàn ìṣẹ̀dá ayé tá a bá wo èyí tí ìran Yorùbá sọ táwọn baba ńlá wa sọ àtẹnudẹ́nu tá a gbọ́ ó dúró déédéé láàárín àwọn ẹ̀sìn míì. Yes, that's the word. ó fẹsẹ̀ múlẹ̀. nígbà tẹ́ tiẹ̀ sọ nísìn wípé tá a bá ní kán yàwòrán ẹ̀mí mímọ́ lóòótọ́ bí wọ́n bá fẹ́ yà àwọn kìrìsìtẹ́nì yóò ní ìyẹ́ yóò dàbí ẹyẹ. àwọn baba ńlá wa sọ pé adìyẹ ni wọ́n lò nígbà wọn ó dá ayé. comparison náà gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé ẹ̀sìn wa àṣà wa ìṣesí wa ó ti wà thousands and thousands of years ago kí ẹ̀sìn míì tó wá bá wa. bẹ́ẹ̀ni. àní sọjú báyà. tó a ti sọ nípa adé àrè ó wà lára àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè. ṣé wọ́n ń dé adé àrè ní òde Ògbò tá a wà yìí tó wà nípínlẹ̀ Ondo yìí? bẹ́ẹ̀ni. torí pé Ifẹ̀ ni. adé ìṣẹ̀ǹbáyé tí bàbá wa gbé wá ó ṣì wà pọ̀ mi ò ní local stand láti sọ̀rọ̀ nípa adé. tá a bá wọ́n sọ̀rọ̀ nípa Ọ̀rọ̀nẹ́ tí wọ́n ń pe kábíyèsí ọba aláyélúwà ọba Frederick ẹni tí Ọlọ́run dá Ọbátẹrù Akẹrùntán. Ọ̀rọ̀nẹ́ ni wọ́n ń pè wọ́n níbẹ̀. nígbà tá a bá dé Ilé Ifẹ̀ lónìí. Ọ̀rọ̀nẹ́ òrìṣà. Ọ̀rọ̀nẹ́ òrìṣà ni wọ́n ń pè wọ́n. bẹ́ẹ̀ni. tá a bá dé Ilé Ifẹ̀ Ọ̀ọ̀nì òrìṣà ni wọ́n ń pè ọba tó ń fi àwọn ọba jẹ nílẹ̀ Ifẹ̀. ọba tó ń gbàdúrà balẹ̀ àwọn ọba. gẹ́gẹ́ bí Ọ̀rọ̀nẹ́ ọba Frederick Bátìrì Akẹrùntán ọba tó ń gbàdúrà àwọn ọba tó ń gba ìdọ̀bálẹ̀ ọba. bẹ́ẹ̀ni. ṣé a lè sọ pé ìtumọ̀ kan náà ni Ọ̀ọ̀nì méjèèjì Ọ̀rọ̀nẹ́ àti Ọ̀ọ̀nì jẹ́? àwa mọ ìtumọ̀ tiwa ó wà ńbẹ̀ àwọn academic historians náà dey establish pé it speaks of the revered one. bí àwọn academic historians ṣe sọ̀rọ̀ Ọ̀rọ̀nẹ́ tó in fact ẹ bá ka àwọn ìwé academic historians tó bá sọ̀rọ̀ nípa Ọ̀ràn Ọ̀fẹ́ wọ́n sọ to the extent pé Ọ̀ràn Ọ̀fẹ́ wà láyé bí òòṣà ni reverence yẹn wà ń bẹ láyé ìgbà yẹn ṣé ẹ mọ̀ pé a lè jókòó ká máa rọ́ba sójú kò sẹ́ni tó máa rí ọ̀sán gangan ọba mákin sójú báyìí ẹ̀jẹ̀ agbẹ́ni níbi tí agbára náà pọ̀ dé nílérò lénìí ó níbi tí obìnrin tó bá ń ṣe nǹkan oṣù tó sì young tí ó ti wọ menopause ó níbi tó gbọ́dọ̀ dé tó bá kọjá ibẹ̀ yẹn ó ti sọ̀rọ̀ ẹ̀ di kí náà pé ó wọ menopause instantly nìyẹn ibi tágbára yìí tó ṣe nǹkan oṣù mọ́ láyé ẹ̀ ibi tó pọ̀ dé. bọ̀mọ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn bàbá wa Ọ̀ṣun gangan bá máa kí ngbà tí wọ́n preserve history 16 communities ló wà lọ́hùn o nígbà tó ń débí confederacy ni to each of those communities ló lọ́ba ló níjòyè wọ́n dẹ̀ gbà nígbà tó ń débí tí wọ́n tẹ̀dó sí Ugbòǹbí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ wọ́n kọ́kọ́ found 9 tó ń pè ní ẹran mi mẹ́hà nígbà tó yá ó di 13 ẹran mi ẹ̀tàlégbá nígbà tó yá ó di 16 ẹran mi ẹ̀rìndógún kí gbogbo ẹ̀ tó wá di pé Ọlọ́run nìkan ló mọ ibi tí gbogbo ẹ̀ dé tó dé nígbà tí wọ́n dẹ̀ wá dé wọ́n wá sọ fún ọ̀dọ̀ wa ìlórúkọ míì Ìgbò náà ni then ní quarters apart from àwọn communities and kingdoms wọ́n found in terms of quarters 16 quarters náà la ní Ilé Ifẹ̀ wọ́n débí náà 16 quarters náà ni wọ́n found. àwọn quarters yẹn ìyẹn àwọn
ilé ìsọ̀rí yẹn ṣé ẹ lè pè wọ́n fún wa. màá fún yín ní I'll give you a list of it. I'll write it down. Okay. Because ó ní ìdí tí mo fi ń ṣe ẹ̀kú aláti ní kí wọ́n lọ organize it, create a symposium. We will support you. They reach out, let them come with their facts and let us come with our facts. Ẹ rí pé mò ń ṣẹ́ pípé àwọn title àwọn òwe gan kú ni. Because ká tó lè ní a ní thousands ní archive ní library kábíyèsí of carefully researched empirical evidences. Ọjọ́ ti tà sí aláìlú àdẹ́mọ̀ tó ń lọ. I can call him the repository of Yoruba history, culture, and the custodian of the historical antecedents and the peopling of Yoruba land. Bó ṣe jẹ́ nìyẹn.